Igboho fẹ́nu ẹ̀ sọ pé kò fẹ́nu ẹ̀ sọ fún ẹ pé Yoruba Nation is still alive. Ó wà bẹ́ẹ̀. Tinubu ló máa implement ẹ̀. Nǹkan tá ń jà fún ó pẹran látòkò ó gbé wá sílé. Bàbá ẹni a máa ti bọ ẹran yẹn. Bàbá Akíntóyè kì í ṣẹgbẹ́ Tinubu náà. Lẹ́wọ̀n dẹ̀ ní ẹ lọ́ba kò súnmọ́ Yorùbá tó bí eléyìí rí. Ẹ jẹ́ ká fi ẹ̀jẹ̀ sínú ká tutọ́ funfun ká tẹ̀ ti ṣe fún. Ìyẹn omi gbogbo plan tó wà nílẹ̀ kò sí ìsìn ẹ̀ náà wọ́n bírèkì bí ta kó irú owó ta fẹ́ ná gbogbo wọn fi wọn bírèkì ẹ̀ flag wa gbogbo Yoruba Nation lẹ́mọ̀ fọwọ́ sọ̀yà fún gbogbo Yorùbá mo rí gédégbé Yoruba Nation is still alive. And it's coming back, sir. Oh my, wọ́n ní kan wà láàbò ní coming back níbo lọ́rìn lọ́tẹ̀lẹ̀. Ká má sọ pé òun gbà tí ọba. Ta ló ní kó má sọ bẹ́ẹ̀. Ọlọ́mọ àti wà ń bẹ̀. Irọ́ kì í máa gbàdúrà kí gómìnà kí Mákindé má lọ sẹ́wọ̀n. Torí PDP ti ń rà fún pé ó ṣe fẹ́ pé làwọn máa lù. Ok, adúpẹ́ sà. Tí ó bá Tinubu wọ. Ṣé bí mo sọ fún ẹ tẹ́lẹ̀ pé àwọn ti sìnkú PDP wọ́n dẹ̀ ti ṣe pati wọ́n ti ṣe ẹ̀yẹ ìkẹyìn sí. Ó wù ú. Ẹgbẹ́ ni wọ́n lè fún ní Amsad wọ́n lè fún ní commissioner ọ̀rọ̀ tó ń lọ àbàwọn tó pín ráìsì fún àwọn ará ọ̀run. Ó ti lóye tẹ́lẹ̀ àwọn tó pa ọmọ wẹ́rẹ́ wọn àti ìyàwó ni ó ti ní táìtù tó yàtọ̀ sí ìkan tó ṣe yẹn. Ṣé wàá wọn Ọ̀yọ́ ń pè ariwo ọjà. Ọ̀yọ́ mélòó ló wà ń gbòòrò tó fẹ́ pè yàn. Ṣé báwọn tó kun taxi ọ̀kẹ́rẹ́ káàkiri ní àwọn Ṣakí náà òkè òkun. Níbo náà ti Ṣakí kọ́lọ̀ jẹ́ kẹ́mi wọn gùn. A young fantastic bright boy kan ló ń bọ̀ bẹ́ẹ̀. Màá sọ fún ẹ ní the other one mo kọ́ wà dáre mi inú plane mo ti rí. Orúkọ yóò tí. APC máa gbà bẹ̀ padà. Lọ́ká máa gbàdúrà kí gómìnà kí Mákindé má lọ sẹ́wọ̀n. Torí PDP ti ń rà fún pé ó ṣe fẹ́ pé làwọn máa lù. Ok, adúpẹ́ sà. Tí ó bá Tinubu wọ. Ṣé bí mo sọ fún ẹ tẹ́lẹ̀ pé àwọn ti sìnkú PDP wọ́n dẹ̀ ti ṣe pati wọ́n ti ṣe ẹ̀yẹ ìkẹyìn sí. Ilé ló lọ tààrà ẹ jẹ́ kó máa bọ̀ PDP kẹ̀. Bàbá mo rí ìròyìn kan láìpẹ́ yìí. Ara àwọn fọ́nrán tẹ ṣe náà ni pé ká máa fi wò tí Tinubu bá padà lẹ́ẹ̀kan sí ó yẹ pé ìpínlẹ̀ Èkó bí wọ́n máa fi èdè agbára tì sí ká kó l'Àbújá yanyan àbí kọ́kọ́ wọn ká bí àbí second bí anẹ́ẹ̀sì ìkọ́wájẹ́ seat of power ṣàṣìlè ṣe bẹ́ẹ̀ náà ni. Sir, tó bá wo bọ́n ṣe change seat of power ní Amẹ́ríkà Tinubu ló máa sọ Nàìjíríà di United States of Nigeria. Tinubu ló máa lọ kó gbogbo àwọn Nàìjíríà tó wà lẹ́yìn odi tó wà lẹ́wọ̀n òun ló máa lọ bẹ̀ kán kó gbogbo wọn padà ní 2028 pé àti níṣẹ́ fún wọn àti nílé fún wọn torí àṣìmá kọ́lé káàkiri gbogbo the whole state then wọ́n dẹ̀ tún máa make sure pé nígbà táwọn èèyàn yìí bá wà torí nínú ọdún yìí iná máa stable iná yẹn máa bọ́ sí ibi ìgbà tí Tinubu ṣe gómìnà lẹ́kọ̀ọ́ ọdún méjì tó fi ṣe gómìnà a fẹ́ máa mú mi nú gọ́tà ọdún kẹta tó gbẹ́nu lé gbó máa rọ̀ wá lọ́rùn Ọbásanjọ́ ó tún fọ̀ bẹ́ẹ̀ sí lọ́rùn ó generate owó dẹ̀ ó dẹ̀ gbé Lagos state ó create state ó gbé Lagos local government everything tó bá wò lé ní etí ọ̀sà tí Tinubu mẹ́nu mọ́ níbi bọ́dí lọ́n lọ yẹn is the richest local government in the whole world. Ìjọba local government lọ́nà Lẹ́kì lọ́hùn. ẹ sà then ọ̀nà tó ń ṣe wọ̀nyí ó máa fún wa lálàáfíà commerce gan rẹpẹtẹ ní second term. Lagos Calabar ògbà lálẹ́ àná. Ẹni tó pẹja ní Calabar àwọn àtàlẹ́kọ̀ọ́ á tún padà lálẹ́ ìyẹn ni wọ́n ti open commerce. Seat of power ń kọ́ sà. Seat of power wọ́n ti tún gbogbo ẹ̀ ṣe ó ti tún dọ̀dá barak ṣe báwọn Fúlàní Buhari tí òmò left from right ó ti fẹ́ bá gbogbo bẹ̀ jẹ́ tó tẹ́lẹ̀ ó ti tún gbogbo ẹ̀ ṣe so kò ní dá kí ọmọ olódò dẹ kó lọ máa gbé aṣálẹ̀ ní desert ibi tó mi wà tí ìhùn mi wà làbí sí so Nàìjíríà ò fọkànbalẹ̀ láti gbà tí Àbújá ti wá tó bá gbá arẹ́ ní ta Àbújá fún Àbújá kò ṣe ara Nàìjíríà ìnira ta rí inú Àbújá ti pọ̀ jù then àwọn tó dẹ̀ design Àbújá wọn ò design fún mẹ̀kúnnù then tó bá gbogbo ilé tó wà mẹ́rin owó náà tọ́jú síbẹ̀ kò sí factory wọ́n tún wọ́n sí $6 mẹ́gáàdì àjòkó síta then ẹni tó ní láàmú wálẹ̀ méjì lóṣù a máa mú owó. ká tó máa tó láti ń lọ díẹ̀ sà lórí ọ̀rọ̀ Sunday Igboho sà mi ì tí ì fẹ́ mẹ́nu kú ń bẹ̀ nígbà tó di pé ó ti ṣẹ́rí wálé tí ọwọ́ ti wọ́ láàrin àti Bọ́lá Tinubu wá sí pọ̀lọ̀ Yorùbá Nation wọ́n gbàgbé ẹ̀ ṣé Yorùbá Nation ti kú ni. Igboho fẹ́nu ẹ̀ sọ pé kò fẹ́nu ẹ̀ sọ fún ẹ pé Yorùbá Nation is still alive. Ó wà bẹ́ẹ̀. Tinubu ló máa implement ẹ̀. Nǹkan tá ń jà fún ó pẹran látòkò ó gbé wá sílé
bàbá ẹni ẹ má ì tí ì bọ ẹran yẹn bàbá Akíntóyè kì í ṣẹgbẹ́ Tinubu náà lẹ́wọ́n dẹ̀ ní ẹ lọ́ba kò súnmọ́ Yorùbá tó bí eléyìí rí ẹ jẹ́ ká fi ẹ̀jẹ̀ sínú ká tó tọ́ funfun ká tẹ̀ ti ṣe fún ìyẹn omi gbogbo plan tó wà ńlẹ̀ kò sí ìsìn ẹ̀ náà wọ́n bírèkì ibi tá a kó irú owó tá a fẹ́ ná gbogbo wọ́n bírèkì ẹ̀ flag wa gbogbo Yoruba Nation lẹ́mu fọwọ́sọ̀yà fún gbogbo Yorùbá mo rí gédégbé Yoruba Nation is still alive and it's coming back sir. wọ́n ní kan wà láàbò ní coming back níbo lóyìn lọ́tẹ̀lẹ̀. ká má sọ pé òun gbà tí ta ló ní kó má sọ bẹ́ẹ̀. ọlọ́mọ àti wà ń bẹ̀. irọ́ ni Tinubu náà autonomy to local government kí ni túmọ̀ ẹ̀. Autonomy to local government tó bá implement ẹ̀ dáadáa kí ni túmọ̀ ẹ̀. ṣé báwọn gómìnà torí wọ́n ti yí káàkiri wọ́n ti parí gbogbo gómìnà ló ní ìwà Emefiele nínú. ìwà burúkú tẹ́ Emefiele nìyẹn ó wà ní Dàpọ̀ Abíọ́dún ó wà ní Sanwó-Olú ó wà ní gbogbo wọn pátápátá. àtòǹdó náà. tó bá ti wọlé gbàrà gbogbo jet wọn ni kò sí kí Tinubu bá ti wọlé gbàrà pátápátá gbogbo jet pátápátá ojú tì wá nígbà tó lọ ṣe pati Buhari ní Buhari wọn rí bí páàkì sí wọn páàkì jet bẹ́ẹ̀ dán páàkì ọ̀kadà nílùú tí ìlú débi ti ń pa mẹ̀kúnnù so sorry sir. lákòótán Yorùbá Nation ó wà bó ṣe wà. Yorùbá Nation ṣì wà bẹ́ẹ̀ sẹ̀pẹ̀sẹ̀pẹ̀ Olúwa ṣì máa lọ́ra bàbá Akíntóyè kí bàbá Akíntóyè tó lè rí kú ó máa parí iṣẹ́ yẹn bàbá ni bàbá yẹn kì í ṣe àkàndá ènìyàn ni òun ló kọ́ wọn tó wà bẹ̀ kì í ṣe Ìgbòho Ìgbòho kọ́ ló dá Yorùbá Nation lẹ̀ ó padà bí field agent. exactly ó pè ní fanbara kọ́ ló mọ̀ field agent ìfìdíwò ló dálẹ̀ fún Ìgbòho ṣe rí ó sọ fún wa gedegbe ọ̀rọ̀ kan wà ní Numbers 31 verse 49 nígbà tí a bá máa kọjá sínú ògùn ńlá yìí kò ní sí ẹni rere kan tí yóò pẹ́ dé ó ní nígbà tí wọ́n dé látọjú ogun ó ní wọ́n ka gbogbo àwọn èèyàn tó lọ tó dé ó ní kò sẹ́ni kankan tó pẹ́ dé gbogbo àwọn tó yẹ kó rí flag ẹ̀rọ dìgbà tó ń kọrin ó ní Awólọ́wọ̀ kọ́ tó bá ti ní campaign ó ní ẹgbẹ́ mi wá sí abóṣekí ni bó ṣe ń fẹ́ lẹ̀lẹ̀ ó ní ká dòdì mú gbogbo nǹkan tí Awólọ́wọ̀ kọ sínú dáárì Tinubu ti bẹ́ẹ̀ ṣe tán kò kú àwọn tó fẹ́ràn Tinubu pọ̀ o àwọn tó kàwé ni òkè àwọn olódò tó tògì o àtàwọn journalist tó. àwọn we no go gree. ẹ sà ẹ rántí kan tó sà ó ní kí wọ́n lọ fọkàn balẹ̀ ẹ kó fọkàn balẹ̀ ẹ nígbà tí wọ́n bá dẹ̀ fọkàn balẹ̀ táìmù tó tún lè register party rí ẹ jáde síta ká wò ó kẹ wá wẹlẹ́yà ara yín Numbers 32 verse 23 only your sin will locate you. Olúwa ló dá fún iṣẹ́ yẹn. He was created for that job. Just like Jesus Christ, they created Jesus Christ to come and cleanse and take away our sin. Likewise, Tinubu. Ó ti ṣàìsàn tó yẹ kó pa. Ó ti anything ìkan tó yẹ kó pa Tinubu ti pọ̀ jù. But it's still going. Àwọn tó wà lọ́dọ̀ ó tẹ̀ wọ́n mọ́lẹ̀. But Ọlọ́run ò ti pa ọkọ̀ àti idà gbanilà. Then when you look at the book of Acts of the Apostle 20, verse 27, Isaiah 7, verse 14, then Micah 5, 1 to 10, then Daniel 9, verse 26. Now when you look at Daniel 8 and Daniel 10, Daniel ní kí Olúwa kí áńgẹ́lì sọ fún òun ọjọ́ tí wọ́n máa kúrò ìyẹn ló ń bèrè lọ́wọ́ mi ń sìn. Olúwa wa ní láti ìgbà tí ẹ ti dá Yorùbá Nation lẹ̀ ló ní kọ́ déètì tẹ́ máa kúrò. Ọkọ tó sọ ni onímọ̀ balógun pàṣẹ olóde wọn lọ́nà sọ bó ṣe rí nìyẹn. Baba Ọ̀ṣọ́fà is not a prophet. He's not a prophet. How? Kì í ṣe ẹni tó gbẹ̀yàn jòkó tó ṣìnà fún yàn. Àṣedì ẹni tó wà ní ship takáwọ́ gbéra látọjọ́ yẹn rè o. Látọjọ́ tọ̀ṣọ̀fà ti lọ ààrẹ ni tó lè wá o. Àwọn tó ń lọ ẹ̀mí mímọ́ ò sí láàárín wa mọ́. Wọ́n ti bá nìṣẹ́. Àwọn obìnrin ló pín pé ló ń pín posting olùṣọ́ àgùntàn ń sìn. Ìyàwó ọmọ bí iná ló wà in charge tó bá ti lè go through ẹ̀. Tẹ̀lé could have been a very unique church. A wonderful church. Ó ní láti wówó ní Sẹ̀lẹ̀ kó tó rówó. But the good part of Sẹ̀lẹ̀ has been eroded. One, olórí wa bẹ́ sínú omi lójú wa nínú ship. Láì pọ́ìntì co-pilot, co-captain. Tí n bá lọ tán ẹni ni. So then
báwo la ṣe fẹ́ ti ọkọ̀ délé, báwo la ṣe fẹ́ múrí délé láyọ̀. First, when you look at John 15 verse 9 to the end. So tí ṣẹlẹ̀ tó béèrè ṣẹlẹ̀ máa dá, tí ṣẹlẹ̀ bá fẹ́ dá sà gbogbo wa la máa rí. Tó bá jẹ́ pé láti ìgbà tí Ọ̀ṣọ́fà ti lọ àti Ìbàdàn ti wà tó ti lọ, tí a ń dá ní ọdọọdún, tí a ń ṣe 10 acres of land, tí a ń gbé caterpillar plow ẹ̀ ní Mẹ̀kọ́ àti wọ French country. Kí la ń kó síbẹ̀? Ọ̀gẹ̀dẹ̀. Kí la ń kó síbẹ̀? Parántà. Kí la ń kó síbẹ̀? Cashew. Kí la ń kó síbẹ̀? Mango. Kí la ń kó síbẹ̀? Àgbọn. Ká gbin àgbọn yẹn lọ bẹ́ẹ̀ ṣọ́à. Then ká tún wá padà, ká máa gbin òpépé, ká máa gbin mahogany, ká máa gbin igi tó ń fi kọ́lé. Kò sígbà tí Mẹ̀kọ́ ò ní relevant. a fi dábàá bí MKO ti bẹ̀rẹ̀ láfẹ́ mẹ́ ńkọ́. Ọjọ́ rí mi ti ń kúrú, so kàn wẹ́ni tẹ́mi ẹ̀ máa gùn, kàn máa mú MKO. Wọn ò fi hàn mí nítorí pé mo fẹ́ ṣe pastor, but I can be part of the board tí a máa put together. Bọ́ọ̀dù wù yín. Bẹ́ẹ̀ni jíò yẹn. Yọgbẹ́ tó wà wájú tí tó bá fẹ́ lead yàn lọ sí Sabin Sansin tó jẹ́ platoon commander, tí bọ́ǹbù bá ti já ẹ lórí ìdànù àwọn tó kù túlẹ̀. Ṣé rí kì í ṣe nǹkan tí ó le. Ilé Sanmi Dùjòyè lọ. I'm a president of 5 children and Mama Tope is my personal secretary. Olóńgbà mi bójútó àwọn ọmọ ẹ láti 1999, so that's my vice president. Ṣùgbọ́n nínú ìjọ yìí èmi ti pàdé ọ̀rẹ́ yín kan ọ̀rẹ́ ẹjọ́ kékeré lóyá nǹkan tó wọlé olóhùn lála ni. Gani nìyẹn. Ẹgbẹ́ aláwọn dẹ̀ máa ń wá. Tábà sọ pa ipò tí Celestial Church wà lẹ́nu. Àdúgbò ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni ó ń gbà fi dùn yín. Bẹ́ẹ̀ni. Ẹ ṣe máa ń sọ passionately bí ẹ kú rí báyìí. Bẹ́ẹ̀ni sir. Ẹ kú rí lè. Bẹ́ẹ̀ni sir. Níbo ni Celestial ti miss ẹ? Based on your own. Ibi tí Sẹ̀lẹ̀ ti miss ẹ ti pọ̀ jù. Tá a bá fẹ́ parọ́, tá a bá béèrè àwọn àgbà wọ̀nyẹn ti lọ, tó bá béèrè lọ́wọ́ mi ń sìn pé àwọn ọmọ tí bàbá mi bí we are 25. Ṣé ti yẹ? We are 25. Àwọn tó kù ń sìn pẹ̀lú ìyàwó méjèèjì yẹn, àwọn tó kù abẹ́ tó bí 13 àbí 15. Then lọ béèrè lọ́wọ́ bàbá mi iye àwọn mélòó ló gbóúnjẹ wá fún lájìlájì ń de kò sí. Easter tó kọjá yìí. Bẹ́ẹ̀ni dẹ́gbẹ́ lọ béèrè lọ́wọ́ bàbá iye àwọn ọmọ tó mú owó wá fún lóṣooṣù kò sí. Dẹ́gbẹ́ kí ló dé tó fi rí bẹ́ẹ̀? Psalm 11 verse 3 ilé olórogún ọgbà wèrè ni. Ọgbà bo ọgbà wèrè. Ìyàwó mélòó lọ́ṣọ̀fà fẹ́? Ọmọ mélòó lọ́ṣọ̀fà bí? Ọjọ́ mélòó lọ́jọ́ wo ni Ọ̀ṣọ́fà mọ́mọ́ dání tó fọwọ́ dì mú tó mú lọ sí school? Ẹni tó bá pàdé ń bẹ̀ kó sọ fún wa. Kò wáyé rí sà. Ṣé worldwide wò wọ́n worldwide o. Ṣùgbọ́n káyà iná wà sá. Irọ́ àwọn Sẹ̀lẹ̀ tó wà ní London, àwọn ọmọ Bàdà, àwọn ọmọ Ajálẹ̀kòkò tí wọ́n ti fi ìwé visa gba visa fún wọn tẹ́lẹ̀ ìpè Sẹ̀lẹ̀ yìí. Àwọn ló wà l'Edward Parish tó ń jà lójoojúmọ́ bí bàbá wọn ṣe ń jà lẹ́kọ̀ọ́. Àwọn ló wà ní Kólabọ́lé, àwọn ló wà ní Ìrìàgà, àwọn ló wà káàkiri. Òyìnbó tó bá dẹ̀ wọ̀ àárín wọn, wọ́n máa fokó lé káàkiri bí ẹni pé wọ́n fẹ́ gẹṣin, wọ́n fẹ́ fi gbàwé. Àgbà tó bá tún lè jáde, is it worldwide? Is it worldwide with that? Then níbo lẹ̀sìn tiẹ̀ ti wá? Àwọn òyìnbó yìí ló fẹ̀sìn ránṣẹ́ sí wa, ìgbàdá bá tún gbẹ̀sìn padà lọ bá wọn. Ká máa sọ fún òyìnbó pé lọ́jọ́ agbára tó wá ní what are you talking? Tí ọ̀ṣọ́ dòrò tá a sọjọ́ bímọ kalẹ̀, ìyẹn lè ní bí get clip of the sun ló ṣẹlẹ̀ tá a mọ̀. Then tó bá wà àwọn olùṣọ́ àgùntàn wọ̀nyí, mo rántí gbà tí 1999 àwọn olùṣọ́ àgùntàn Sẹ̀lẹ̀ gbogbo wọn dá ọgbọ́n àti mara pọ́ọ̀sì tí wọ́n kówó sí wọ́n máa fi sí apá lọ sí meeting káàkiri pé bí wọ́n máa pàdé ìṣákọ́lẹ̀ lọ́nà wọn ò mọ́wọ́ sí pọ́ọ̀sì jáde ńlé o wọ́n fẹ́ lọ harvest. Níbi tí wò ti fún. Sẹ̀lẹ̀ could have been a very unique church, a wonderful church. Ó ní láti wówó ní Sẹ̀lẹ̀ kó tó rówó, but the good part of Sẹ̀lẹ̀ has been eroded. One,
olórí wa bẹ́ sínú omi lójú wa nínú ship láì pọ́ìntì co-pilot co-captain. tí n bá lọ tán ẹni ni. So then báwo la ṣe fẹ́ ti ọkọ̀ délé báwo la ṣe fẹ́ mórí délé láyọ̀. First, when you look at John 15 verse 9 to the end, ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ń pè yín ní ọmọ ọ̀dọ̀ bọ̀dí ìsìn àti lọ́lé ti súnmọ́ ní ò pè yín lọ́mọ ọ̀dọ̀ mọ́ àbí then láì pè yín lọ́mọ ọ̀dọ̀ mọ́ yẹn mo fẹ́ ṣe báyìí o ẹ máa wo iṣẹ́ tí mo ń ṣe so lẹ́yìn tí n bá lọ tán ẹ̀yin lè máa bọ́ síbẹ̀. Baba Ọ̀ṣọ́fà is not a prophet. He's not a prophet. How? Kì í ṣe ẹni tó gbẹ̀yàn jòkó tó ṣìnà fún yàn. Agbára àṣẹ náà fún. Ìkan nínú àwọn tálẹ̀ǹtì yẹn ni. Bẹ́ẹ̀ ó dẹ̀ tún ní ìmọ̀ àyà. Àbí kò yẹ ẹ́ ń sìn. So ó yàtọ̀ sí Marcus. Marcus yàtọ̀ sí Ọ̀ṣọ́fà o. Ìkan táwọn bàbá Ọ̀ṣọ́fà máa fi rí ìjọba àrùn wọ̀. Mo lè má rí ìjọba àrùn wọ̀ torí èmi náà fún ní torchlight. Iye àwọn tó rọ́ sí gọ́tà wọ́n máa bí mi àti ìrandíran mi. Bàbá Ọ̀ṣọ́fà ní much trouble. Iṣẹ́ tó ń ran òpọ̀. Ó ní níbi tó ti ń la pákó tó ń wá pákó lọ ṣe gbogbo ẹ̀. Ó ní ẹ̀mí mọ́ kọ sí. Kò mẹ́mi mọ́ yẹn kúrò lé kọ sí lọ́nà nínú gbòye. So lẹ́yìn tó kọ sí tán, ó sọ pé òun fẹ́ ran níṣẹ́. Òun gbèjọ yìí lé lọ́wọ́ kò gbèdé lọ́wọ́ sọ fún ni. Lórí ṣe la rẹ́jísítà ti Nàìjíríà. Ṣé lọ́tún rẹ́jísítà ti Kútọ́nù? Lọ́tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ni sà. So nígbà tí wọ́n dẹ̀ ti gbélé lọ́wọ́, ó nígbà tó ń gbúrò mẹ́ tó ń padà bọ̀, ó ti táṣírí mi tó máa ṣẹlẹ̀ sísẹ̀lẹ̀. Kọ́ lọ́run ṣe kí ni? Kó jẹ́ kí ó sùn dáadáa níbi tó wà. Pé òun pàdé àwọn pẹ́ṣọ̀ mẹ́ta kan gbà tó ń bọ̀. Ó pàdé ejò. That's to say, nínú ọgbà Eden, nǹkan tó ṣẹlẹ̀ sísẹ̀lẹ̀ fẹ́ jọ ti Eden. Genesis 3:1-15. Ó ní ejò ló tàn wá jẹ. Ejò ló ṣe kí ni? Ló tàn wá jẹ. Ló fún obìnrin yẹn ní èso. Bọ́ nígbà tó yá irọ́ òṣèré bò mọ́lẹ̀ ní chapter 4. Ó ní now we know because we have an intercourse. Thank God it's not too bitter with me. Torí pé mo fún ìyàwó mi lóyún bí Ísọ̀ àti Cain and Abel. Lẹ́gí ló gbà yàwọn méjèèjì rádaràda. Torí wọ́n ṣe nǹkan tí àsìkò tí ì tó. Tó bá rẹ̀ tó gboyún ní age of 18, age of 21. Tó bá rà àwọn ọmọ yẹn níta, wọ́n máa ń ṣe bí ọ̀dẹ̀. Torí ẹ̀jẹ̀ kògbókògbó not matured blood. Àwọn ọmọ yẹn lè ga sódì. Wọ́n lè ṣe anything but wọ́n ní ní brain. Ṣùgbọ́n kan ní mo sọ ní sè. So lẹ́yìn tí yẹn rí bẹ́ẹ̀ tó wo sẹ́lẹ̀ yẹn sọ pé. Ẹ ló parí nǹkan mẹ́ta. Ó pàdé nǹkan mẹ́ta, ó pàdé ejò. Then ó tún pàdé ọ̀bọ. Ó pàdé kí ni? Ọ̀bọ. Then lẹ́yìn tó pàdé ọ̀bọ tán, ó tún wá pàdé ẹyẹ ọ̀kín. Gbogbo ẹ ti pé o. Ó sì nítumọ̀. Bẹ́ẹ̀ ni kò sí ìmọ̀ta tó lè ṣe sí i. The first one nínú àwọn tó wà láàbò tejò yẹn rèé o. Àwọn tó wà láàbò tí wọ́n lé kúrò lé tó hàn rí lé ní Mushin ní Yakari lábúlé ìrókò tí wọ́n kó wọ abẹ́ olùṣọ́ àgùntàn ń bì. Wọ́n dẹ̀ ṣe 18 years nínú ọgbà yìí pé wọ́n wálé wọ́n wáṣẹ́. Wọ́n dẹ̀ tún bímọ nínú ààbò torí ìṣẹ̀lẹ̀ sí àdàbí alára àmọ̀yà ó dàbí ẹlẹ́dẹ̀. So nígbà tó ti ká gbogbo ẹ̀ sọ́wọ́ tán ó wá lọ́lọ́run ti pè wọ́n. Ó wá ní kíni? Ó wá lọ́lọ́run ṣe kíni? Ọlọ́run ti pè wọ́n. When you look at it, àwọn yìí la lárekérekèlè jù àkọ́kọ́. Nínú àwọn ejò yìí ni bàbá Núnáyán. Nínú àwọn ejò yìí ni bàbá Foríkan. Nínú àwọn ejò yìí ni bàbá Bàdà. Ní gbogbo àwọn èèyàn àti bàbá Ọ̀ṣì. Torí bàbá Ọ̀ṣì ò mọ left from right ẹ̀. Ó dẹ̀ fẹ́ ṣàlàgbà. Kò dẹ̀ lọ training. Ìyẹn náà fi gbé mọ́tò fún mi recently tí ó ti ju 20 years ago. Wọ́n gbé speaker sórí ẹ̀. But speaker ò sí lórí mọ́tò ti Bàdà. Speaker ò sí lórí ti Àjọṣe. Speaker tó ra àwọn yẹn kàwé. Yóò ti ráre kéréke. Then lẹ́yìn yẹn,
àwọn yìí dẹ̀ wá sọ ń sìn pé olúwa pè wọ́n wá forílé Kétu, wọ́n forílé Makoko, afẹ́ rí bàbá Ọ̀ṣọ́fà. Kí lè fẹ́ rí bàbá Ọ̀ṣọ́fà fún? Olóhùn ti ní pè, olóhùn ti gbọ́ ìpè wo? Bàbá Ọ̀ṣọ́fà ò lè béèrè pé ìpè wo lẹ gbọ́, ibi tí wọ́n ti kó bọ̀wọ̀ bàbá Ọ̀ṣọ́fà nìyẹn. So wá di pé wọ́n kò gbà wọ́n wọlé. Ìmí ti dóbìnrin dákú kó tó gbọ́ ìpè o. Ìmí ìkẹrẹ ó ti jalè dákú, ó ti lọ sẹ́wọ̀n lẹ́ẹ̀mejì. No background checking. ọkọ̀ gba gbogbo wọn. Ọkọ̀ kò wọlé bẹ́ẹ̀ bí epo rọ̀bì tí wọ́n fine tune. Ibi táre kéréké ti wọ̀. Ní nígbà tí ìjà wa tún bẹ́ láàrin olùṣọ́ àgùntàn àtàwọn wòlíì ni mí, wòlíì dání mí. Máa wá mọ̀ ilẹ̀ lọ sí Àkànkẹ́, máa wá lẹ̀ sọ́nà Abẹ́òkúta, máa wá lẹ̀ lọ sọ́nà Ìjòfì àti Ìjókòó. Nígbà tí wọ́n dọ̀hùn, orúkọ wo ni wọ́n pè é? Ìlérí Olúwa ṣe farish. Ṣé wọ́n lọ́lọ́run rí rárá? Ìlérí wo lọ́lọ́run bá wọn dá? Ṣebí máa yìí ló ní ká máa lọ máa gbáyìn lórí ilẹ̀, that's Baba God. But go and till the land. Is he going to set up altar? No. So àrékèrèkè tí ó wọ ọbẹ̀ nìyẹn. So kò dẹ̀ sí ìṣẹ̀lẹ̀ tó fẹ́ ṣe oníbodè. Bọ́ọ̀lù ọ̀hún ṣe pé wọ́n yẹn wọ́n fẹ́ délé olùṣọ́. Wọ́n lè má mọ̀ wá tún ṣe o. Wọ́n lè má mọ̀ ní ti ṣe bọ̀ tó owó yẹn ní the only thing. Àti kórè àtàmì òróró. So yẹn ló wà lọ́pọ̀lọ́ ejò. Àrékèrèkè yẹn ni ó kọ́ ba first face jẹ́. Àwọn bàbá tó da àgbàlagbà lé ní mí nínú wọn télọ̀. Èmi lọ ń bá bàbá Ọ̀ṣọ́fà kọ́ṣẹ́ wá láti Kútọ́nù. So a wà lábẹ́ ṣé bàbá Ọ̀ṣọ́fà ń bẹ̀. Àtòróró tó ti ṣe wá láti Kútọ́nù. So a máa ta díẹ̀ fáwọn Nàìjíríà. Àwa tún ṣiṣẹ́ lọ, a tún já sínú oko lọ bẹ́ẹ̀. Níbàdàn, ní Màlété, ní Yemẹtu. Ọ̀bọ bẹ̀ ń kọ́ mọ́ǹkì rẹ̀ ló pa. No máa ṣe àlàyé tó àríkè. Dẹ́gí ló gbẹ̀yìn ejò tinú Garden of Eden. Olúwa lé àwọn tẹ́jú dára mú, ó lé wọn dà. Bàbá Ọ̀ṣọ́fà kò kíyèsí wọn. Ó rò pé Olúwa máa yí olè padà. Olè jingiri sí ni. Olè ń pọ̀ sí ara. Because bàbá Ọ̀ṣọ́fà ò ká dé Luke 23 láti verse 16 to 29. Ó ní dá Bárábà sílẹ̀. So àwọn Bárábà yẹn ló wá rọ́wọ́ sẹ̀lẹ̀. Ibùdó tó bá rí ìkórè tá ń ṣe yìí. Àwọn tó bá bàbá Ọ̀ṣọ́fà ṣọ̀rẹ́ tí wọ́n wá sọ́tọ̀ ṣẹ́ fún bàbá Ọ̀ṣọ́fà. Wọ́n ní kó máa gbé wúrẹ́ wá kan gbé nǹkan wá tí àwọn èèyàn lè rà. Kì í ṣẹ̀mí mọ́ ló sọ pé ká kó kórè jọ èrè oko náà ní ká kó jọ o. Bẹ́ẹ̀ kì í ṣẹ̀mí mọ́ ló ní ká máa ta kándù o. Àwọn alárékérekè yìí ni o. Àbí bàṣá. Kò ní bó ní bàṣá wa. Ìwọ ní gàrí mo ní ṣe kí mo fẹ́ ra aṣọ lọ́dọ̀ ẹ̀ ní bàṣá fún. Ìwọ àgbẹ̀, ìmí àgbẹ̀, ní àgbẹ̀. Gbogbo nǹkan tó ní ti àkójọ síbẹ̀ ni mo ní. Tá bá parí ìkórè màmá lọ́lé ni. But wọ́n á ti wá máa parọ́ mẹ́mí mímọ́. So àwọn tó join through the window, Matthew sọ 10, tó bá ka Matthew 10 rí wàá ronú. Ó láwọn kan wá ń gbojú window. Ó láwọn kan gbẹnu ọ̀nà. Ó ní wọ́n pé wọ́n ti gbẹnu ọ̀nà. Wọ́n ti rí mi. Èmi á ti sọ fún pé àlàáfíà. Àwọn náà ti ní àlàáfíà sá. But ní sojú window náà gbà. Àwọn tó gbojú window wọn wó obìnrin wá sáyé akọrin. Wọ́n wá kí ni wọ́n wá dára akọrin àwọn obìnrin wọn bá sáyé wáyàwó wa. Ìdájà àwọn tó wà ń ṣẹlẹ̀ àwọn olùṣọ́ wọ̀nyí. Inú ìṣẹ̀lẹ̀ náà ṣẹ̀tì mú àwọn ìyàwó tó mú wọ̀nyí o. Eléyìí tó mú dé ìṣẹ̀lẹ̀ wọn ti já yẹn lẹ̀. Torí wọ́n fẹ́ kí ìgbàdíyàn ti jẹ́ wòlíì kó lè máa bá wọn jí iṣẹ́ kọ́. Tó bá ti rí àwọn káà ńláńlá tó wá sáyé ká. So àwọn wòlíì yẹn kó sínú ẹ̀mí wọ́n ti mú Miss Paris kẹ́rì. Wọ́n ti yóò kẹ́rì. Ojú wọn atọ́nà lẹ̀. Wọ́n máa tu cha kí náà ń jẹ́. So wọ́n máa fi yẹn ta kándù. Wọ́n máa fi yẹn so àwọn èèyàn mọ́lẹ̀. Wọ́n máa fi yẹn da ìjọ rú. So ìjọ wa gó bí ẹ̀mí mímọ́ Ọlọ́run ṣe yẹ kó nọ́tọ̀ ìjọ. Wọ́n ti gbé ìjọ sáré. Bí bó ṣe yẹ lọ. Bẹ́ẹ̀ni sá. So ká tó wá padà sí orí ọ̀bọ. Àwọn ọ̀bọ tó kù ń sìn ni mo bí iná. Ọ̀bọ ni. Àwọn ọmọ Ọ̀ṣọ́fà ọ̀bọ ni wọ́n. Àwọn olùṣọ́ àgùntàn tó rí wọ̀nyí ọ̀bọ ni wọ́n. Kí ló ṣẹlẹ̀? Ọ̀bọ lè bẹ́ láti orí igi kan sí kejì. Ìyẹn ló máa ṣẹlẹ̀ sí lẹ́yìn June tó ń bọ̀ yìí. Bẹ́ẹ̀ni àwọn èèyàn máa lọ kórè káàkiri wọ́n máa bẹ́ kiri ẹni tó jà ní Àlímọ̀ṣọ́ parish 1 tó yẹ ká dáṣẹ̀ rí ẹ̀ka pọ́nìṣì ẹ̀ ó lè gbé sùtánà ẹ̀ ó lọ sí Kẹjà 2 kí ló ṣe yẹn ó bẹ́ bí ọ̀bọ
ó níjọ kan lọ́jọ́. ó bẹ́ kiri ni so tó bá ti wá dé orí igi tó léso nú ẹ̀ wọ́n wá jòkó tì so bí wọ́n bá ti rí ẹni dọ́kọ̀ ẹ̀kú tó 10 tó lùṣọ́ ọ̀dẹ̀ mọ́ bó ṣe máa ṣe wọ́n bẹ̀ sí yà wọ́n fi sára kú wọ́n bẹ̀ sí jọ̀ wọ́n mọ́lẹ̀ bí ọ̀pọ̀ lọ́wọ́ jọ̀ wọ́n mọ́lẹ̀ ìyẹn ìrù àwọn máa pọ̀ oní tó bá débi tó ń gbé ń parọ́ tó bá dé bẹ̀rù rẹpẹtẹ ní ibi wọ́n gbé sọ̀rọ̀ olúwa òṣàṣà ènìyàn ló máa dúró gbọ́ bí ọ̀pọ̀ ṣe rí nìyẹn. then lẹ́yìn gbogbo sọ́mà dúdú yìí bá lọ tán ní ìgbẹ̀yìn pẹ́yìn àṣemáyé ọlọ́run lógo àwa ṣẹ̀wárí kọ́lọ̀ nǹkan tó yẹ ká mú jáde sọ pé olówó ló máa tọ́jú ẹyẹ ọ̀kí sínú ọgbà ẹ̀ àdẹ́kùn sẹ́yìn tó máa rẹ́yìn ẹyẹ ọ̀kí tó lè domi sí lára so ìgbẹ̀yìn yẹn celestia dàbí ewúro ni o ìgbẹ̀yìn sì máa ṣe kí ni ó sì máa dá nígbẹ̀yìn ọ̀rọ̀ ọlọ́run ò lè lọ láláìṣẹ when you look at Isaiah 59 Isaiah 55 from 10 but àwọn olóńgọ̀ sí kí ni Psalm 55 10 to 17 then when you look at what he said in 1 Timothy 3:1 to 10 only perilous time will surely come so nígbà tó ga wa ti bẹ́ sódò lójijì ṣé ọlọ́run ló ṣe mistake ni àbí ikú ó yẹ ká lè mọ̀ pé ọ̀gá wa when you want to go to where you don't supposed to be a lot of bad things may happen to you báwo lè yànjọ fẹ́ ní káà kó ti lọ dúró sínú bus stop Òṣòdì ìyànà pàjá bóun fẹ́ lọ sí Agége kí mọ́ọ̀lù ẹ̀ṣẹ̀ tó wáyà lọ pa ní mú àwọn èèyàn tó wà ń bẹ̀ wọ́n á bèrè pé níbo ló tọ́jú jíìpù ẹ̀ sí. òṣèbó ní mọ́tò. so láwọn tó lè rán lọ so bí a ṣe di ẹni tó wà nù ship ta káwọ́ gbéra látọjọ́ yẹn rè o látọjọ́ tọ̀ṣọ̀ fàtí lọ ààrẹ ni tó lè wá o àwọn tó lọ ṣé nínú ẹyọ ló fẹ́ wọ̀ wá nínú ẹyọ ní interior motive tiẹ̀ ṣé Gabriel ló fẹ́ wà wá ṣé Marcus ló fẹ́ wà wá then àwọn tó fẹ́ wà wá wọ̀nyí kí ni background check wọn ṣé bí ẹni tí ò mẹ̀mí mímọ́ báwo ló ṣe fẹ́ sọ pé ẹ̀mí mọ́ jíṣẹ́ ẹ̀mí mọ́ rán mi sí ẹ kó lọ bá ọ̀ṣọ́ kó lọ bá Adébóyè tí ẹ̀ ṣe lọ sẹ̀lẹ̀ rí báwo ló ṣe lè lọ bá kó lọ sí ọ̀dọ̀ Emir of Kano kò ní ẹ̀mí mọ́ rán ẹ sí wrong person nìyẹn. ó lè gbọ́ náà tó lọ́ọ́ bá a lù. irọ́ kò lè gbọ́ torí kò ráyè ẹ̀mí mọ́ kì í ṣe mistake bẹ́ẹ̀ o kàn fẹ́ mọ́ ni ẹ̀mí mọ́ kì í ṣe nǹkan tó wọ́n lẹ̀ òun pẹ́ yọra ẹ̀ kúrò nǹkan tí ò dáa tó bá wo nígbà tó fẹ́ yan the 70 evangelist nígbà tí àna Mósè tó kó bá Mósè ní Numbers ó ní àwọn méjì tó wà nínú àbá ó lẹ́mìí mímọ́ lọ bá wọn bẹ̀ ó fìlì wọn ṣé wọ́n gba ẹ̀mí mímọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ so yẹn ló wá mú ìdí ẹ̀ kalẹ̀ pé yes ọlọ́run lọ́lọ́run á máa jẹ́ àwọn tá a lè gbé láàárọ̀ tàbí pé wọ́n sick tá a fi wọ́n lẹ̀ sí ibùdó àwọn náà ti gba ẹ̀mí mímọ́ inú wọn dùn wọ́n wá rí i pé kò síbi tí ẹ̀mí mímọ́ ò lè dé bí àárín ti ta ló dẹ̀ kó bá Mósè àná ẹ̀ ó ní ìwọ ó yá dá ara ẹ̀ lágara iṣẹ́ yìí ti pọ̀jù fún ẹnìkan ìyẹn wá ní ó ní kó pín iṣẹ́ yẹn fáwọn èèyàn kò dẹ̀ tí ìtásìkò lójú Ọlọ́run òun fúnra ẹ̀ ló kàn ní kó pín iṣẹ́ yẹn so that's the problem and that's what we have to face now because ó sọ nínú ìwé Numbers 22 láti 14 ó sọ̀rọ̀ nípa kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ Bálámù bí ẹ̀mí mímọ́ ṣe kí ni kò ṣe dúró sọ́nà dé but ń sìn ẹ̀mí mímọ́ ò sí láàrin wa mọ́ wọ́n ti bá ní ṣe àwọn obìnrin ló ń pín péye ló ń pín posting olùṣọ́ àgùntàn ń sìn ìyàwó ọmọ bí iná ló wà in charge tó bá ti lè go through ẹ̀ then tó wà wò ó ṣe ló náà dàbí òróró then kí láǹfì àròbí òróró ṣe then nǹkan kejì tó bà ayé wa jẹ́ ìsìn nìyẹn ṣẹlẹ̀ ò lè bàjẹ́ o ṣùgbọ́n àwọn tó wà ní. a máa bàjẹ́ a máa kú dànù àwọn tó máa túnṣe máa dé ṣe bọ́n yàgbẹ́ sínú ọkọ̀ náà bọ́n nígbà tí àjàkálẹ̀ àrùn mú wọn òun ló délẹ̀ yìí 78 notable people ní o bọ́n àwọn olùṣọ́ àgùntàn kéréje káàkiri yẹn àwọn tó ti kú sí máa ti fẹ́ tó bí 80 of high blood pressure heart attack
diabetes, heart failure, ọ̀kadà failure, then wọ́n dẹ̀ ní venerable sílé ikú pa wọn. Wọ́n fi odidi oṣù mẹ́jọ wá owó venerable tó fẹ́ kó lọ fún ọbí iná. Mọ́bí iná tàbí oró fáwọn tí yóò tiẹ̀ máa ṣe tó wọ̀ wá. Òun ló kọ̀ sí wàhálà ní mẹ́kọ́ tó wà lẹ́yìn tí. Àwọn ATM ti gbowó, wọ́n wá dispense òróró. ATM ó ti gba owó, bọ̀ kò fẹ́ dispense òróró. Àwọn ATM sà. Àwọn àgbààgbà tí mo bí iná ní ATM. Wọ́n mú káàdì jẹ. Gbowó ni. Wọ́n dispense. But ẹni sọ fún wọn tẹ́lẹ̀ kí wọ́n máa kàbùkù ní mẹ́kọ. Ó wà nínú. Iná ọ̀rọ̀ ti tọ́dún márùn-ún tí mo ti sọ fún wọn. Tí ọwọ́ wọn bá ba mo bí iná lọ́jọ́ yẹn, it could have been the first pastor tó máa fọwọ́ náà pa. Because the people were so annoyed. Do you remember the story about women riot? 1929. Wọ́n ra ráìsì sílé mẹ́jọ láàárọ̀. Pẹ̀lú wá di lálẹ́ wọn tún ní 1,008. Báwo ló ṣe jẹ́? So bí ó ṣe rí ni. Inú ọ̀rọ̀ ìsà sọ pé nígbẹ̀yìngbẹ̀yìn ìṣẹ̀lẹ̀ ń palàbọ̀ wá. Ẹ̀sà ṣẹlẹ̀ ò lè bàjẹ́. Ṣé ó rò pé o máa lọ sí múra ní time tó lọ yẹn? Ṣé mọ́tò tó ń pààrọ̀ yìí? Ṣé bẹ́ẹ̀ ni bàbá ṣe pààrọ̀ ẹ̀? Wọ́n kàn gbé ẹ sókè ní pé ọmọ yìí máa ní lárí. So Ọlọ́run ló ní, ayé ló ṣe time, Ọlọ́run ló ṣe season. Ẹni tó bá tẹ̀ ti wá ago aláàgó ṣiṣẹ́, ọjọ́ orí ẹ̀ ò ní tọ́. So Ecclesiastic 3, only there is time for everything under heaven. So we should wait and see. So tí ṣẹlẹ̀ tó béèrè, ṣẹlẹ̀ máa dá. Tí ṣẹlẹ̀ bá fẹ́ dá sà, gbogbo wa la máa rí. Tó bá jẹ́ pé láti ìgbà tí Ọ̀ṣọ́fà ti lọ àti Ìbàdàn ti wà tó ti lọ, tí a ń dá ní ọdọọdún, tí a ń ṣe 10 acres of land, tá ń gbé caterpillar plow ẹ̀ ní Mẹ̀kọ́ àti wọ French country. Kí la ń kó síbẹ̀? Ọ̀gẹ̀dẹ̀. Kí la ń kó síbẹ̀? Paranta. Kí la ń kó síbẹ̀? Cashew. Kí la ń kó síbẹ̀? Mango. Kí la ń kó síbẹ̀? Àgbọn. Ká gbin àgbọn yẹn lọ bẹ́ẹ̀ ṣọ́à. Then ká tún wá padà, ká máa gbin òpépé, ká máa gbin mahogany, ká máa gbin igi tó ń fi kọ́lé. Kò sígbà tí Mẹ̀kọ́ ò ní relevant, torí sawmill máa wà. Wọ́n ti ń fi àgbọn, wọ́n ti fi ń ṣe òróró, wọ́n ti ń fi ẹ̀yìn àgbọn, wọ́n ti fi ń ṣe tiles náà lẹ̀ mọ́lẹ̀ yìí, wọ́n ti fi ń ṣe. So everybody àwa wà busy. Gbogbo parishes inú wa dùn àti dáwó. Then iye àwọn tó máa ṣiṣẹ́ ní ìṣẹ̀lẹ̀ ńkọ́. Then a ti gbé fún Chinese and everything, àti ní housing scheme, àti ní helicopter base or choppers. Ọjọ́ táwọn tó wà lákùrẹ́ bá fi wá tàbí róró, the shoppers will be busy. Gbogbo 300 shoppers tó wà ń bẹ̀. Kò bí lọ́dún kí n ṣe nǹkan tó pọ̀ tẹ́pẹ́tẹ́, wọ́n máa gbé wọn lọ gbé wọn padà. Wọ́n máa gbé wọn lọ gbé wọn padà. So wọ́n wá dàbí Vatican. Then cathedral tó yẹ kó wà ní Mẹ̀kọ́ yẹ kó tó 20. So ìwọ ló máa mẹ́lẹ̀ tó bá ti fẹ́ lọ jọ́sìn bẹ̀. Tó bá wù ẹ́. Bẹ́ẹ̀ ni sà. Then factory ńkọ́, wọ́n á ti máa ṣe sùtánà. Every year wọ́n máa design different sùtánà. Then bakery ńkọ́, oúnjẹ ẹ̀mí, ká pe búrẹ́dì ṣẹlẹ̀ ní oúnjẹ ẹ̀mí, ká dẹ̀ ṣe kó wà òkè. Táyà máa dura. Yes sir. But àwọn òyìnbó wọ́n ti mú kọ́kọ́rọ́ dání bíi ti ẹni tí kún halẹ̀ mọ́, wọn ò fẹ́ ṣe kankan lẹ̀ fọ́mọ. Àwọn tọ́jú ń kọ́ hòtẹ́ẹ̀lì, wọ́n dẹ̀ ń fi ìyàwó pa ẹ̀ta. Wàhálà náà tó ń kó sọ́run ṣẹlẹ̀ sí. Nígbà tí ṣẹlẹ̀ kan bá níyàwó mẹ́rin, tó níyàwó mẹ́jọ tó lóun wọ bàtà Ọ̀ṣọ́fà, ṣé kò yẹ ká gba bàtà ẹlẹ́sẹ̀ kági? Bàbá tó lọ bá pè é pé ó yá lọ ṣe olórí ìṣẹ̀lẹ̀ ńkọ́, ṣé ẹ tiẹ̀ ṣe tán? Ẹnìkan ò lè tẹ̀lé ìdí tóbi ju ẹni tí pásọ̀ kan máa jẹ́ ẹ̀. Ìṣọ́gbẹ́ ẹni tó ń ṣe olórí ìjọ lágége ní Kútọ́nù everywhere. Kọ́mítì ló lè gbé ẹrù ṣẹlẹ̀. Then wọ́n wá lé olórí kan tó máa jẹ́ wòlíì tó gbóná láti máa jíṣẹ́ ránṣẹ́ sí Canada, láti máa jíṣẹ́ sí Milan, láti máa jíṣẹ́ fún Nàìjíríà. Kí president Nàìjíríà ní time tó wá ní November láti wá gba template nǹkan tá a máa ṣe. Ó sì máa rí bẹ́ẹ̀. Tábà bí MKO ti bẹ̀rẹ̀ fẹ́ mẹ́ ńkọ́. Ọjọ́ rí mi ti ń kúrú, so kàn wẹ́ni tẹ́mi ẹ̀ máa gùn, kàn máa mú MKO. Wọn ò fi hàn mí nítorí pé mo fẹ́ ṣe pásọ̀.
but I can be part of the board tí a máa put together. bọ́ọ̀dù wù yín bẹ́ẹ̀ jíò yẹn. yọgbẹ́ ẹ̀dọ́ wà wájú tí a tó bá fẹ́ lead yàn lọ sí sabi sansin tó jẹ́ plateau commander tí bọ́ǹbù bá ti já ẹ lórí dànù àwọn tó kù túlẹ̀ ṣe rí kì í ṣe nǹkan tí ó le ilé sanmi dùjòyè lọ. I'm a president of 5 children and Mama Tope is my personal secretary. Olúbami mójútó àwọn ọmọ ẹ láti 1999 so that's my vice president. ṣùgbọ́n nínú ìjọ yìí èmi ti pàdé ọ̀rẹ́ yín kan ọ̀rẹ́ yọ ṣe kéré bóyá nǹkan tó wù ó lòun lála ni. Gani nìyẹn ẹgbẹ́ aláwọn dẹ̀ máa ń wá sí Gani Salami nìyẹn ọkùnrin yìí. ní táìmù tí mo ti kéré nìyẹn táìmù tí mo ti kéré nìyẹn àtijọ́ jáde rí tó ń jíṣẹ́ mi ò fún wo iṣẹ́ yẹn kúrò bẹ́ẹ̀ mi ò jẹ́ kó lé mi léré. Ó ní ẹni tó bá lóun fẹ́ fi ẹyẹlé máa jẹ sàláàdì tó ń bá dàgbà àwọn ẹyẹlé bàbá àwọn plot ẹ̀ nẹ́gbọ́n máa. bàbá ṣe kò wù yín ni ipò jí ó dáa. ẹ̀sà kò sí nǹkan tó fẹ́ fi ṣe ṣé bẹ́ẹ̀ mi náà ti dá church ilẹ̀ mi tẹ́lẹ̀. I'm the general overseer of TSCC Trinity Saint Church of Christ. I'm the founder. I'm the GO. ẹ sì register. All in under Nigeria, everything operated about 3 years. bọ́lá ló wà sá. But the Lord said go back to Celestia. mo lọ bẹ̀rù àrùn bẹ̀rù. màá ṣe ẹlẹ́ṣẹ̀ màá pa ẹ̀ o yóò ní bọ́dí lásìdẹ̀ẹ̀dì tẹ́lẹ̀. Ọlọ́run sọ bẹ́ẹ̀. wàá yára ó ń sìn ògo yìí o ibi ló máa ti lò. Allah wa. so mo dẹ̀ dúró bẹ́ẹ̀ ṣé òrógo náà ń sìn ṣé ògo kọ́ làwọn lè. so olùṣọ́ àgùntàn ló fẹ́ ní kí n lọ jòkó ń sìn ta ló fẹ́ wọnú ọgbà yìí tó máa lóhùn rọ́lọ́hùn. lẹ́nu ọjọ́ mẹ́ta kí tó travel lọ ajá mi tó wà ń bì ṣé ó ń gbọ́ mi. àgbẹ̀sà. ajá tó wà ń bì ó lásìdẹ̀ẹ̀dì ọ̀kadà gba tó fẹ́ fònà ẹsẹ̀ ẹ̀ kán òun ṣe dolódoló báyìí mi ò lè ṣiṣẹ́ for 3 days. ajá. yes ó kà mí lára wọn á ní kó lọ sí Ìkẹjà kó lọ wá bí tó ti tọ́jú ẹ̀ veterinary doctor wọ́n wà lọ títí kò sí Nàìjíríà o bóyá wà ní kò yí o bọ̀tá àrílérí àwa yìí àwọn darí bí wọ́n ní kí n gbé wá kán pàjẹ́ bẹ́ẹ̀ ajá tó ti lásìlẹ̀ tó ṣèṣe tó tó yìí bẹ́ẹ̀ bá tiẹ̀ máa jẹ́ ẹjẹ́ kó wà in good condition so mo á gbé ajá yẹn sí abẹ́ bíkà pàkì yẹn ara ní ó kà mí lára mo ń fi pẹ́ńsìkì panadol lẹ́nu mo ń ṣe gbogbo ẹ̀ tọ́jú ẹ̀fọ́ yín. ẹ̀mí yẹn lè sọ fún mi ní máa lọ sí ìrìn àjò ẹ̀. báwo ní ṣe. tí o bá máa dé máa ti máa ṣe ẹsẹ̀ yẹn ẹ̀mí mọ́tò ẹsẹ̀ yẹn o ajá yẹn ti rìn o. ṣé white gíga báyìí. bẹ́ẹ̀ ni olórin mo rí lánàá. so mo á sọ fáwọn ọmọ òjò tó ń dìtẹ̀ tó ń wálé láti gbélé lẹ́la ìṣà láti ráyè báyàwó wọn sínú yàrá ṣé nǹkan tẹ wá bí wá ṣe nìyẹn transit lẹ́wà. Then maintain it as a transit limit and go back to where you come from. Ṣé àkọ́bí ẹ lè wà nílé kéwú fọjọ́ mẹ́ta kó má wà léṣe ó má gbà. Then ṣé àkọ́bí mi lè lọ wá ṣàbò ní Yàkóyó? Ṣé àkọ́bí mi ṣé wọ́n lè rí mọ́mì dọ́gbẹ́dé sí Nàìjíríà ń sìn? Wọ́n ló lọ sórí òkè Agelu, orí òkè Ẹ̀dẹ́wálé, orí òkè Bọ́dúngí, àbúyá lọ sórí òkè Ilé Kẹrin ìdákọ́bí because we have 4 story here, we have 3 story here. We have 2 stories here. All the stories are there. Eléyìí tó bá fẹ́ gùn bẹ́ẹ̀ kó gùn. Olórí burúkú èèyàn ló ń gorí òkè. Orí òkè ìtọ́jú lọ́gbà gbà. Olórí burúkú Bíbélì sọ wíwá pé ó ní tó bá kẹlẹ̀ kan ó ní ká má lọ. Sórí òkè. Ẹ ó lóun ògùn sí mbẹ̀. Bàbá. Jìbìtì ní sá. Kò sí ìjọ tí ò ní Jésù yìí náà ò ní mọ́sálá ìsàn lò. Aládùn à ń gbà ń bẹ̀. Ẹ sà stomach infrastructure làwọn ọmọ yẹn. Téèjò bá ṣọ́ mi kọ́ kí ló fẹ́ ṣe. Wọ́n máa ń palẹ̀ màláìka ń bẹ̀. Màlẹ́kà kankan ò sí ẹ̀rọ tí màlẹ́kà ti mo ṣe tó ń di omi sí wọn nínú láyé ọjọ́ yẹn tó ń lóyún kíákíá tí gbogbo wọn ní ju tí ìdajì bẹ́ẹ̀ parẹ́ kò sí màlẹ́kà bí kankan even tó bá wo John 8 John 8 John 4 John 8 John 6 then John 9 then John 16 ó lé mi ní ọ̀nà 14 1 to 5 ó lé mi ní ọ̀nà òtítọ́ àti iyì gbogbo òjò làwọ̀ òtítọ́ lọ àbó òtítọ́ ń bẹ̀ mọ́. So kò sí màlẹ́kà mi kankan ẹni tó bá ẹríṣẹ́ ní Ìkẹjà tó take pain tó jọ ṣe ràn tó wá pè é pé wọ́n ti ń gbà yàn ó ní màlẹ́kà yẹn o Psalm 89 verse 16 17 18. ṣùgbọ́n kọ́tà àwọn ni pé wọ́n lóòótọ́ wà ń bí. ẹ̀sà má gbọ́. wọ́n lóòótọ́ wà ń bí tó lè ní àṣírí ọmọ ọjọ́ rẹpẹtẹ. ní àtẹ̀lé ọmọdé wọn kọ nóòtù lé mi lọ́wọ́ mi ó jà wọn Adébóyè Ìbàdàn Abíára àti Mountain of Fire wọn kọ nóòtù lé mi lọ́wọ́ pé mọ́mọ́ ọjọ́ kan wá síjọba rùn. ẹ rántí kan tó sọ ní Luke 5 verse 8 to 13. Ó ní nígbà tí wọ́n kó àkópọ̀ ọjọ́ ẹja yẹn tán ó ní Jésù ní kó mójú kúrò ńbẹ̀ wọ́n kọjá síbí pé láti èní lọ ẹ ó máa mú èèyàn wọn ò jẹ́ nú ẹja yẹn o lẹ́gẹ̀sì lélẹ́yìí sá kì í ṣe fún ọmọ kì í ṣe fẹ́ bí o ibi ẹgbẹ́ yìí sá
So God bless you. Then tó bá wo ìrìn àjò ṣẹlẹ̀ àti bó ṣe sọ lẹ́ẹ̀kan yẹn ó ní Ọlọ́run ń bọ̀ láàrin wa o tó ń bọ̀. bí akọni ẹlẹ́yìn lè ń bọ̀ ó dẹ̀rù bọ̀ because Proverbs 16 then Isaiah 3:10-11 then ó dẹ̀ tún sọ nínú ìwé Psalm 49 then ó tún sọ nínú ìwé Jeremiah 17 then ó tún wá parí ẹ̀ ní Jeremiah tó ti tún parí ẹ̀ pé ká má bọ́dà o 29:8 ó ní ká lọ lálàáfíà bọ́n padà bá ti ń parọ́ ó parọ́ fún mi ó parọ́ fún ọmọlàkejì ẹ̀ how do you go from there? So irọ́ ṣì máa kúrò ńlẹ̀ kálàáfíà tó wá jọba.